Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò ẹ kú bí ojú ọjọ́ ṣe ń lọ. Ǹjẹ́ ẹ ti gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń Junior bẹ́ẹ̀ ni ẹnì kan ló mọ̀. Arákùnrin tẹ́ ń rí yìí lára àwọn agbésùnmọ̀mí ni àwọn kan ń pè ní ọ̀gá àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n tẹ́ bá wojú ẹ̀ dáadáa ẹ rí i pé ọmọdé ni. Ṣùgbọ́n àwọn arábí yìí wọn ò ṣeré o, wọn ò ṣeré rárá. Lẹ́yìn tí wọ́n gba àwọn ọmọléèwé ti Oríire àti àwọn olùkọ́ pẹ̀lú principal wọn tí wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn ajínigbé ní ọ̀gbẹ́ni yìí ó jáde tán. Arákùnrin tẹ́ ń wojú ẹ̀ tójú ẹ̀ gúnrégé yìí ẹ máa wò pé ọmọlúàbí rèé, ṣùgbọ́n ohun tó ń bẹ nínú wọn ó burú ju tejò lọ. Oró inú wọn agbésùnmọ̀mí ni. Ó jáde ó ní ẹ wò ẹ ṣe bẹ́ẹ̀ yín ìjọba ẹ̀ ń ṣọ́ ara yín kò tiẹ̀ sí wàhálà, ẹ̀ ń ṣọ́ ara yín ẹ̀ ń ṣe bíi pé ẹ ní agbára, ẹ̀ ń gba àwọn èèyàn lẹ̀, ẹ̀ ń ṣe gbá ẹ̀ ń ṣàwò pé lọ́wọ́ yìí pé bá ṣe wà yìí o àbá yín ṣeré mọ́ gẹ́gẹ́ bó ti ṣe sọ. Ó ní bá ti ṣe wà yìí àbá yín ṣeré mọ́ pé lọ́wọ́ yìí àti ẹ̀fẹ́ máa já àwọn ọmọléèwé gbé mọ́. Bó ṣe sọ ó ní àfẹ́ máa jí àwọn ọmọléèwé gbé mọ́, àní máa jí àwọn èèyàn gbé mọ́ lọ́nà àwọn sójà àti àwọn olóṣèlú la fẹ́ máa jí gbé báyìí. Báwo ló ṣe dún létí yín? Mo mọ̀ pé àwọn kan máa ní pé ó tiẹ̀ dá bẹ́ẹ̀ tẹ bá mọ̀ pé àwọn kan tẹ fẹ́ máa ṣe ni má ṣe yẹn lọ, ìyẹn tiẹ̀ pè wá. Lọ́wọ́ yìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó jáde tán ó ní we are no longer going to be kidnapping students and road users anymore, but this time around àwọn politician ni o àti àwọn sójà àwọn la fẹ́ máa jí gbé báyìí pé kí gbogbo yín kẹ́ lọ gbáradì. Ó tún wá sọ nǹkan kan ó ní tá a bá jí wọn gbé pé kò sí nǹkan tí ìjọba Tinubu lè ṣe sí eléyìí ó wá dún bákan létí àwọn èèyàn pé kò sí nǹkan tí ìjọba Tinubu lè ṣe sí, ṣùgbọ́n àṣebí ìjọba Tinubu náà ló dì pẹ̀lú yín lórí eléyìí ẹ yẹ ká fi apá abẹ yẹn lẹ̀ ná. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde because mọ̀ tí nǹkan báyìí bá ń jáde a máa sáré sá lọ sí orí comment section ká lọ gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀. Now ọ̀gbẹ́ni kan jáde ó ní ẹ wò ẹ̀yin agbésùnmọ̀mí ńsìn lẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ńsìn lẹ ṣẹ̀ṣẹ̀ ń hùwà tó yẹ kẹ́ ẹ hù, àwọn olóṣèlú ló yẹ kẹ́ máa jí gbé. Ẹ mọ̀ pé àwọn olóṣèlú yẹn gẹ́gẹ́ bó ti ṣe ń sọ ni ó ní àwọn olóṣèlú wọ́n lówó lọ́wọ́, at least tẹ́ bá jí wọn gbé tẹ́ bá béèrè fún bí 1 billion wọ́n á lè fún yín instead tẹ́ máa jí àwọn ọmọ ọlọ́mọ tó yẹ pé wọ́n struggle tẹ́ máa jí wọn gbé. Ẹ̀dùn náà ṣe advice tó dà nìyẹn ṣá. Ẹ jẹ́ kí n gbọ́ ìdáhùn sí eléyìí lórí comment section. Ṣé advice tẹ́ni yẹn tó fún àwọn agbésùnmọ̀mí ṣé ó wọlé? Eléyìí now ó wá ní pé ẹni pé fẹ́ máa jí àwọn sójà gbé pé àwọn sójà tẹ́lẹ̀ fẹ́ máa jí gbé yẹn pé kẹ́ try tá tẹ́ fẹ́ jí sójà gbé àwọn boko tó wà nínú àwọn sójà ní kẹ́ jí gbé because àwọn sójà tẹ́ ń rí yẹn àwọn tó dá wà nù wọn just that àwọn boko nù wọn àwọn ni wọ́n ba ayé jẹ́. Ṣùgbọ́n tá bá ronú lọ sí títí ṣé kò ń ṣe àwọn boko nù wọn gan ló ń fún wọn ní information ni? So irú yẹn ń sìn kò lè work because now kí ọ̀gá àwọn agbésùnmọ̀mí tó jáde ọmọdé ni o ṣùgbọ́n ọ̀gá ló pé ó gbójú ẹ̀ jáde, ìyẹn tẹ̀ tó wá ń kábà lára. Eléyìí gbójú jáde ìwọ tó bá ti wo fọ́nrán yẹn ń jà rìnrìn báyìí tẹ́ bá lọ sí orí àwọn ẹ̀rọ ayélujára fọ́nrán tí bọ̀bọ̀ ẹ̀ ó jáde tán sẹ̀ eléyìí ò bójú ojú ẹ̀ náà lẹ̀ ń wò yìí. Ó ní kò sí nǹkan tí ìjọba Tinubu lè ṣe sí pé àwọn máa jí àwọn olóṣèlú gbé báyìí. So gbogbo àwọn olóṣèlú sìn gbogbo wọ́n ti ń rearrange ara wọn pé ó dàbá wa náà fẹ́ fèsì báyìí. So now gbàtà wa ń pariwo pé ẹ jẹ́ kí ìjọba ẹ jẹ́ kí gbogbo wa cooperate. Now tá bá tiẹ̀ wò lọ díẹ̀ rí pé ó dàbí àwọn ìjọba ń sìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní cooperate díẹ̀díẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní cooperate díẹ̀díẹ̀ because wọ́n mọ ẹni tó máa jí gbé lọ́la bílíọ̀nù tẹ̀ lọ́ máa ní kẹ́yìn lọ mú wá, wọ́n lè ní yá lọ mú 10 billion wá
àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Ìdí táwa fi ń pariwo rèé pé ẹ wò ó, ẹ má sọ pé kò sí nǹkan tó kàn wá, kò sí nǹkan tó kàn wá. Ó ti dójú ẹ̀ báyìí. Ó ti wá dójú ẹ̀ báyìí. Now ká tiẹ̀ máa dúpẹ́, àwọn gan wọn ò ní fẹ́ tẹ́ lọ síbi tó lóyè Sunday Igboho àtàwọn boys ẹ̀ wà. Because wọ́n ti mọ̀ pé òòṣà làwọn eléyìí. Ẹ lè jí òòṣà gbé, ẹ̀yin gan mọ̀. Ṣùgbọ́n now ká padà sórí ọ̀rọ̀ àwọn olóṣèlú tán láwọn fẹ́ máa jí gbé báyìí. Because èmi tiẹ̀ ń try lọ sí orí comment section tí mò ń gbọ́, mo fẹ́ máa gbọ́ oríṣiríṣi táwọn èèyàn ń sọ. Àwọn èèyàn kan tiẹ̀ jáde, ó ní ẹ wò ó, tẹ́ bá fẹ́ máa jí àwọn olóṣèlú yẹn gbé, ẹ máa jí wọn gbé láti àwọn tó yẹ pé wọ́n wà ní at the top. Ẹ má gbé àwọn olóṣèlú tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ join ni. Àwọn tó wà ní at the top wọ́n dárúkọ wọn, èmi ò ní dárúkọ wọn bíbá. Ẹ̀yin náà mọ̀ gbọ́ àwọn tó wà ní at the top náà tó popular l'Abuja yẹn. Ẹ kọ́kọ́ lọ máa jí wọn gbé. Èèyàn kan pa pé irú Wike yẹn, ẹ kọ́kọ́ lọ gbé yẹn náà. Ọlọ́run ṣàánú wa. Now gbogbo ẹ̀yin tí ẹ ń wo àwọn mẹ̀kúnnù pé àwọn mẹ̀kúnnù ni wọ́n ń jí gbé, because of that ẹ wá ń ṣe pé kò kàn yín. Ó mà ṣe o. Ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣe release. Ẹ̀yin tẹ́ bá lọ wo wọn ní hospital, mo ti ń wo àwọn fídíò wọn ní hospital sin nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó lọ kí wọn ní hospital. Tẹ́ bá rí egbò tó wà lẹ́sẹ̀ àwọn ọmọ yẹn, ó mà ṣe o. Tẹ́ bá rí egbò lẹ́sẹ̀ àwọn ọmọ yẹn, Ọlọ́run ṣàánú. Àwọn ọmọ kéékèèké, ẹ wo ibi tí wọ́n ti expose àwọn ọmọ yẹn dé. Nítorí pé àwọn olóṣèlú wọ́n fẹ́ ṣayé wọn. Because bí kíní ṣe ń lọ, kò sí anything tí anybody fẹ́ sọ fún àwa o. Pé kò ní ọwọ́ olóṣèlú nínú, àfi tá bá ń tanra wa ni. Bẹ́ẹ̀ ni, 2027 ló ń bọ̀ yìí. Now àwọn agbésùnmọ̀mí ti ní pé ẹ̀yin tí ẹ̀ ń travel lọ́nà, fàájì lẹ wà nísìnyí o. But yẹn wá ní pé kó wá máa travel anyhow o. Wọ́n ní fàájì lẹ́yìn wà báyìí. Ẹ̀yin ọmọléèwé ẹ má worry. Ó dàbí pé tá bá ń jí, ó dàbí àwọn kan ti wò pé táwọn bá ń jí àwọn ọmọléèwé gbé, ìjọba máa fẹ́ jáde, wọ́n á fẹ́ play stunt pé a fẹ́ gbà wọ́n lẹ̀. Ṣùgbọ́n tá bá ń jí àwọn olóṣèlú gbé lẹ́yọ kankan, kò sẹ́ni tó máa rí tiwọn rò. Àwọn boys ọ̀pọ̀lọpọ̀, ó dàbí kò sẹ́ni tó máa rí tiwọn rò. Because ó yà wọ́n lẹ́nu pé federal government ó jáde tán sọ ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ká ṣáà máa dúpẹ́, ká máa jó ká máa yọ̀. Because torí àwọn ọmọ kéékèèké tán tẹ̀ jí gbé yẹn, oríṣiríṣi àwọn pastors, kò yé yín, àwọn òjíṣẹ́ Ọlọ́run gbogbo wọn jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórí ọ̀rọ̀ yìí. Àdúrà lọ, oríṣiríṣi àwọn òjíṣẹ́ Ọlọ́run náà lọ jáde bẹ́ẹ̀ yẹn. But now tí wọ́n ní pé àwọn olóṣèlú àti àwọn sójà làwọn fẹ́ máa jí gbé, kí lẹ̀yin rò sí ohun tí àwọn agbésùnmọ̀mí sọ? Ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section. Ká jọ fi ọ̀rọ̀ yìí ká fi jomi tó rọrọ̀ pé kí lẹ rò sí strategy táwọn agbésùnmọ̀mí tán tún fẹ́ máa lò. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Àárín jù báyìí lọ ẹ̀yin èèyàn lórí eléyìí. Ẹ má gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ẹ dẹ̀ rántí láti subscribe, like, kẹ́ share, kó lè dé ibi tó yẹ kó dé. Ó tún dọjọ́ mi o, ìgbà míì, ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.